ọmọ kóòtù òjíire èèmọ̀ ti wọlé dé o, àwọn pípù ti kógun wọ̀lú o, wọ́n ti kógun wọ̀lú. Mo ní information kan tí mo fẹ́ play fún wa, gbogbo ẹ̀yin àgbààgbà, gbogbo ẹ̀yin lọ́balọ́ba, gbogbo ẹ̀yin lóyè lóyè, information tí mo mú wá fún wa yìí, ẹ má jẹ́ ká mú information yẹn, ẹ má jẹ́ ká mú léré o. Information tó yẹ kó jẹ́ new ni o. Àwọn tí ìjọba, àwọn rebel Boko Haram tí ìjọba fún wọn sínú iṣẹ́ ológun, àwọn gangan ni wọ́n ń bọ̀ wálẹ̀ Yorùbá o. Ìwà burúkú, ìwà ìbàjẹ́ tí wọ́n lọ sí wọn ní Benue State, wọ́n ti fẹ́ ṣe fáwọn náà lẹ̀ Yorùbá o. Ẹ má jẹ́ ká jókòó tẹ́tẹ́rẹ́ o. Ọmọ kóòtù òjíire, ẹ má jẹ́ ká jókòó tẹ́tẹ́rẹ́ o. Information tó fẹ́ play fún wa yìí kì í ṣeré o. Confirm information ni o. Legit information ni o. Ẹ má jẹ́ ká mú léré o. Gbogbo ẹ̀yin Àmọ̀tẹ́kùn, gbogbo ẹ̀yin fìgìláńtì wa, gbogbo ẹ̀yin Àgbẹ̀kọ̀yà, àwọn pípù ti wọlé wá o. Wọ́n ti kó wọn wọlé o, bìbá ní o. Àwọn rebel Boko Haram là ń pa àwọn pípù yìí o. Ọ̀tọ̀tún àwọn Fúlàní tó wà nínú wa o. Àmọ́ àwọn tí mo fẹ́ play fún wa yìí, confirm àwọn rebel Boko Haram tó ti wọ́n sójà, àwọn gangan ni wọ́n kó bọ̀ ilẹ̀ Yorùbá láti wá sọ wá lọ́sẹ̀ o. Information tó mú wá fún wa, ẹ bá wa kún kọ́ lọ dáadáa, kò ní gùn jù. Mo kàn wá ní mo gbọ́, mo kàn ní kí n mú wá fún gbogbo àwọn ọmọ kóòtù òjíire ni, kí a lè bá mọ tó ń bọ̀. Kọ́ bàbá wa lójijì, ogun ti wọlé o, ogun ti wọlé o. Àwọn pípù wọn mú léré fún wa o. Gbogbo àwọn ọmọ kóòtù òjíire, ẹ má jẹ́ ká dákẹ́ o, ẹ má jẹ́ ká jókòó tẹ́tẹ́rẹ́ o. Ohun tó ń bọ̀ yìí kìí ṣe eré o. A sì ń pariwo fún yín o, kìí ṣe eré o, kìí ṣàwàdà o. Àwọn pípù wọn ò mú léré fún wa o. Ẹ jẹ́ má jẹ́ ká wà náà ká jókòó tẹ́tẹ́rẹ́, ẹ má jẹ́ ká jókòó tẹ́tẹ́rẹ́. A sọ fún yín títí ẹ̀kọ́ tí ikún, a sàlọ̀ fún yín títí ẹ gbà. Àwa sọ fún yín pé Nàìjíríà ò lè wọ́ọ̀kì mọ́. Ìlú tí ń jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà yẹn ṣe kò lè wọ́ọ̀kì. Ìtorí pé ìlú tí ò mú ìgbà ìgbádùn fáwọn ọmọ ìlú ní Nàìjíríà jẹ́. Gbogbo ojúmọ́ ọjọ́ ìnira ní mú bá wa. Gbogbo ojúmọ́ ọjọ́ ìnira ní mú bá wa. Àwọn ọmọ kóòtù òjíire, àwa ti sọ fún yín wípé wá Nàìjíríà kò lè mú nǹkan gidi wá fún wa. Ẹ má jẹ́ káwọn tí wọ́n pa wọn láwọn ọ̀jẹ̀lú, ẹ má jẹ́ kí wọ́n tàn yín mọ́. Gbogbo ẹ̀yin adarí wa, à ń bẹ̀ yín ni, ẹ má jẹ́ kógun Fúlàní ó kó wa lọ. Ẹ má jẹ́ káwọn Fúlàní ó pa wá torí ilẹ̀ wa. Kí ló dé? Kí la ṣe fún yín gan? Ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ yín gan? Dàbí dìsá gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá yìí. Ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ yín tàbí dìsá fún gbogbo àwọn ìwà burúkú táwọn Fúlàní ń wù lé wa lórí? Ẹ sì fọwọ́ lẹ́rán, ẹ̀ ń wòran. Sójú òtí yín ni? Sí ojú òtí yín ni? Kí ló ń ṣẹlẹ̀ gan? Ẹ wọnú náà dìde fún wa, ẹ gbèjà wá jà. Ẹ má jẹ́ ká bíbọ̀ pa wá tán. Ẹ má jẹ́ kí wọ́n pa wá tán. À ń pariwo. Òun là fi ń pawó pé ṣé Yorùbá nìṣẹ́ la fẹ́. Tó a ti mọ̀ pé bí àbáyédè kò nu Nàìjíríà, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí Nàìjíríà yóò kọ́ntínú, lọ́yà kó tún lè wọ́ọ̀sì fi kún ni. Àmọ́ tí gbogbo ọmọ Yorùbá tí a bá fìmọ̀ ṣọ̀kan, tá a panu pọ̀ sójú kan, kí a kú lábẹ́ Nàìjíríà, ìgbà yẹn lọ́kùnrin tó balẹ̀, ìgbà yẹn látò rí mú mi. Gbogbo àwọn tá à ń pa ìhà nílé pamọ́ tó ráwọ̀ bó ilé wa láwà. A sì nígbà káwọn kan wo ilẹ̀ wa wá. Kò sí ẹ̀jẹ̀ ni àwọn kò lè wọ́n ní ilẹ̀ wa wá láì fún wọn níwèé àṣẹ kó tó wọlé wa wá. Ọlágbóni wọn Nàìjíríà tá a wà lọ́fà ní information ní mo fẹ́ pè fún wa yìí ló fi ń ṣẹlẹ̀ ní ó fi ń kó àwọn rebel Boko Haram, ó fi ń kó wọn lọ Yorùbá. Ṣé ẹ ti rí information mo wá fún wa lẹ́yìn information tí tẹ́lẹ̀ fake information o, confirm information ni o. Mo fẹ́ ká tó fi àwa gbọ́ kí tó tún kọ̀ǹtínú ọ̀rọ̀ mi. Ẹ bá wa ká lọ, ẹ bá wa pín ìdókòlò dáadáa o, ẹ bá wa pín kọ́ lọ dáadáa, ẹ bá wa pín ìdókòlò dáadáa. Ṣé gbọ́? Ìfẹ́ ló dá dòdò ọ̀tá. Ìfẹ́ ló dá dòdò ọ̀tá. Ìgbòho ṣá. Iṣẹ́ yẹn tẹ̀síwájú. Orúkọ tèmi ní Asimi ọmọ Àríṣe Kọ́lá. Mo jí arìnrìn àjò
tó ń wa tírélà. Ṣùgbọ́n ohun tí mò ń rí láti ọjọ́ Sunday ní ọ̀nà bíi tí mo wà ní Kaba ní àjọ Sunday tí mọ́tò mi ní 40, ó jẹ́ nǹkan tó ń yà mí lẹ́nu. Ó kéré jù ní ojúmọ́ 100 mọ́tò sójà tó jẹ́ má bọ́mbà ó ń wọlé sí ọ̀dọ̀ wa everyday. Mo tó wá parí mọ́tò mi lénìí, mo tó kó bẹ́ẹ̀sì mo ń bọ̀ wá sí ọ̀nà Kaba. Wọ́n ti ń kọjá látàárọ̀, mọ́tò tó tún kọjá lára méjì lé ní 100. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká múra sílẹ̀ o, nǹkan bọ̀ nílé o, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Sójà tó ń wọlé sí ọ̀dọ̀ wa ní ojúmọ́ kò ń sì mọ̀ràn 1000 pieces o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ ká múra sílé. Àwọn tẹ́lẹ̀ ń kó wọlé tí mò ń wò yìí wọn kì í ṣe ẹ̀dẹ̀ alálàáfíà ẹ̀dá o. Àwọn olórí burúkú pátá, àwọn ọmọ repentant Boko Haram yẹn náà kó wọlé o. Kí gbogbo ilé jọ kán múra sílẹ̀ o. Ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́. Tábà wò pé bóyá kò ní ya lóòrùn tó wáyé ní ìbùkún ní í sí o. Wọ́n ń wọlé sọ́dọ̀ wa gidi tó ti pọ̀ ju ẹjọ́ torí Ọlọ́run. Kí gbogbo ilé kù múra o. Bí mo ní bá sọ̀rọ̀ ló máa lórí driving báyìí. Wọ́n sì kọjá lára mi tán sí ni. Mo ti pe kọ̀mọ́dáǹtì mi gan ní ìjù. Ìsorí jù ní bébèsì tèmi lọ́dọ̀ kọ̀mọ́dáǹtì àyà. Ẹ kú múra sílẹ̀ o, ẹ múra sílẹ̀ gidi o. Wọ́n ń wọlé gidi o. Ọ̀dọ̀ wa náà dẹ̀ ń wọlé sí o. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ o. Kọ́lọ́run dé ọ̀rọ̀ wa ládé o. Ká pòlè ká bọ́ lóko ẹrú o. Ẹ ṣé. Ṣé ẹ ti gbọ́? Àwọn repent Boko Haram àwọn ni wọ́n kó wọlé ilẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ wá ṣe wá lọ́sẹ̀ ni. Wọn ò kó wọn lẹ̀ Yorùbá lásán, wọ́n fẹ́ wá ṣe wọ́n lọ́sẹ̀ ni. Ṣé ẹ ti fi dá ara yín gbọ́? Ṣé ẹ ti gbọ́? Ẹ bá pé èdè kọ́ lọ dáadáa, kọ́ lọ ka àwọn àgbààgbà lára kí wọ́n ti mọ nǹkan tó ń bọ̀. Àwa ń sọ fún yín pé ṣé aláwọ̀ pípù yìí wọn ò ní gbọ́, wọn ò ní gbà. Àwa náà ni ẹ méjì káwa náà ò jókòó tẹ́tẹ́rẹ́. Tí àwọn bá tọ́ pé àwọn ò ní gbọ́, àwọn ò ní gbà. Ẹ jẹ́ ká náà fi yé wọn pé àwa náà ṣe ilẹ̀ wa là ní ìbàyí, ilẹ̀ Yorùbá wọn pé bí àwa náà ò ní gbọ́sẹ̀, bẹ́ẹ̀ ni àwa náà ò ní gbà fún yín. Kẹ wá pa wá tán nílẹ̀ Yorùbá. Kí ló dé? Kí lára ń gbá yín? Kí lẹ̀ṣẹ̀ wa? Ṣé wọ́n ń so ẹ mọ́ran kí ìran kan pa níbí? Ṣé wọ́n ń so ẹran mẹ́ran kí ìran kan pa? Kí ló dé? Ẹ fẹ́ lọ́hùn lẹ́ ẹ ló mọ̀ para yín ní nọ́ọ̀tì èwo ní tiwa? Èwo ní àwa tẹ́ ń pa tẹ́ ń dẹ́mọ̀ lẹ́gbẹ̀dọ̀? Àwa tí wọ́n mọ̀ ìpín pupa tẹ́ ń pa wáyé gan-an ẹ fẹ́ gbalẹ̀ wa ni. Òun làbí ń pa owó fáwọn èèyàn wa pé àwọn bí fẹ́ palẹ̀ wọ́n fẹ́ gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ ni o. Ẹ má jẹ́ ká dúró o, ẹ má jẹ́ ká jókòó tẹ́tẹ́rẹ́ o. Ṣé ẹ gbọ́ nǹkan tí mo play fún yín? Ṣé ẹ gbọ́ ojoojúmọ́ bó ti ń wá nìyẹn, ojoojúmọ́ bó ti ń wọlé Yorùbá nìyẹn lójoojúmọ́ ni wọ́n wọlé Yorùbá ni wọ́n kó wọlé Yorùbá. Ó ní bísí àtọ́fẹ́ wá ṣe. Ẹ jẹ́ ká jíde jù lójú ohun wa. Ẹ jẹ́ kí n tún play fún wa lẹ́ẹ̀kan sí i ká tó fi dá wa gbọ́ ohun tó ń bọ̀ nílẹ̀ Yorùbá. Ìfẹ́ ló dùn adúlù ọ̀tá. Ìfẹ́ ló dùn adúlù ọ̀tá. Ìfẹ́ ló dùn adúlù ọ̀tá. Ìgbòho Òòṣà. Iṣẹ́ yẹn tẹ̀síwájú. Orúkọ tèmi ní Asimi ọmọ Àríṣe Kọ́lá. Mo jẹ́ arìnrìn-àjò tó ń wa tírélà. Ṣùgbọ́n ohun tí mò ń rí láti ọjọ́ Sunday ní ọ̀nà bíi tí mo wà ní Kaba ní àjọ Sunday tí mọ́tò mi ní 40, ó jẹ́ nǹkan tó ń yà mí lẹ́nu. Ó kéré jù ní ojúmọ́ 100 mọ́tò sójà tó jẹ́ má bọ́mbà ó ń wọlé sí ọ̀dọ̀ wa everyday. Mo tó wá parí mọ́tò mi lénìí, mo tó kó bẹ́ẹ̀sì mo ń bọ̀ wá sí ọ̀nà Kaba. Wọ́n ti ń kọjá látàárọ̀, mọ́tò tó tún kọjá lára méjì lé ní 100. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká múra sílẹ̀ o, nǹkan bọ̀ nílé o, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Sójà tó ń wọlé sí ọ̀dọ̀ wa ní ojúmọ́ kò ń sì mọ̀ràn 1000 pieces o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ ká múra sílé. Àwọn tẹ́lẹ̀ ń kó wọlé tí mò ń wò yìí wọn kì í ṣe ẹ̀dẹ̀ alálàáfíà ẹ̀dá o. Àwọn olórí burúkú pátá, àwọn ọmọ repentant Boko Haram yẹn náà kó wọlé o. Kí gbogbo ilé jọ kán múra sílẹ̀ o. Ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́. Tábà wò pé bóyá kò ní ya lóòrùn tó wáyé ní ìbùkún ní í sí o. Wọ́n ń wọlé sọ́dọ̀ wa gidi tó ti pọ̀ ju ẹjọ́ torí Ọlọ́run. Kí gbogbo ilé kù múra o. Bí mo ní bá sọ̀rọ̀ ló máa lórí driving báyìí. Wọ́n sì kọjá lára mi tán sí ni. Mo ti pe kọ̀mọ́dáǹtì mi gan ní ìjù. Ìsorí jù ní bébèsì tèmi lọ́dọ̀ kọ̀mọ́dáǹtì àyà. Ẹ
kú múra sílẹ̀ ẹ múra sílẹ̀ gidi o wọ́n wọlé gidi o ọ̀dọ̀ wọn náà dẹ̀ wọlé sí o ọ̀rọ̀ mi ò jù báyìí lọ o kọ́lọ́ dé ọ̀rọ̀ wa ládé o ká pòlè ká bọ́ lóko ẹrú o ẹ ṣe. ṣé ẹ ti gbọ́ mo ti pè fún wa ṣé ẹ ti gbọ́ wọ́n wọlé sí wa láàgídí gan ni wọ́n wọlé sílẹ̀ Yorùbá kọ̀ǹfàmù lélẹ́ ìbáyìí àwọn rìbẹ́ǹ Boko Haram ni wọ́n ń sọ yìí ọmọ kóòtù òjìire gbogbo àwọn ọmọ Odùduwà káàkiri àgbálá ayé ẹ má jẹ́ ká jòkó tẹ̀tẹ̀rẹ̀ o ó ní ó ń bọ̀ àwọn aládẹ́ẹ̀dẹ́ o ẹ má jẹ́ ká de àwọn dè mọ́ o ẹ jẹ́ ká jọ mójútó ní báyìí o ẹ má jẹ́ kí wọ́n gbalẹ̀ wà lọ́wọ́ wa o gbogbo ẹ̀yin Àmọ̀tẹ́kùn mo tún sọ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ pa ẹ́ lámọ̀tẹ́kùn ilẹ̀ Yorùbá lẹ fẹ́ sì kí ọ àwọn tẹ̀lé fẹ́ bájà náà ni wọ́n wọlé wáyé ẹ má dùn tẹ̀tẹ̀rẹ̀ o gbogbo ẹ̀yin Àgbẹ̀kọ̀yà pátápátá ilẹ̀ Yorùbá òun lẹ fẹ́ sì kí ọ àwọn tí ẹ fẹ́ bájà tí ó fẹ́ balẹ̀ wá jẹ́ tẹ́ fẹ́ bájà náà ni wọ́n wọlé wáyé o ẹ má dákẹ́ o gbogbo ẹ̀yin fìgìláńtẹ́ ẹ lọ dúró wámúwámú àwọn pípù ìwọ̀n ò fẹ́ fi wá lọ́rùn lẹ̀ ẹ dìdí ẹ má jẹ́ kó pa ogun atán lórí ilẹ̀ Yorùbá ẹ̀yin náà wò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní Benue State láti ìbọ̀jọ́ mélòó kan nísìn ẹ wò mo ti pa àwọn èèyàn lọ alẹ́ ní ó fi wá pa àwọn èèyàn o àfẹ́wò nǹkan bá lórí ilẹ̀ Yorùbá o ẹ sáré ẹ tètè lọ sí kí ọ wa gbogbo bíkíbi tí wọ́n fẹ́ gbà yọ ẹ jẹ́ ká fi yé wọn pé digbí la wà ń bẹ̀ ẹ wo kódò wa tọmọ kódò tire ni wa àwa kì í sáfógun ṣẹ́ẹ́dí gbọ́ ìfọwọ́ tí mo ní kí n mú wá fún wa lélẹ́yìí o ẹ dákun ẹ bá mi pín ètò kọ́ lọ dáadáa kọ́ lọ fáfáfáfá tó yẹ fẹ́ tí ètò náà fẹ́ kó jìnnà bàtí mo gbọ́ fẹ́ǹsà yẹn tí bàá fi tó gbẹ̀yẹn yẹn létí kẹ́ bá mi spẹ́ẹ̀ káàkiri kó kárí kó lè bá mọ̀ pé àwọn púpù yìí wọn ò mú lérè fún wa ojúmọ́ ni wọ́n wọlé wa wá òun ló bá tí mo fi ṣe pé kí wọ́n play information náà fún wa kí á tó fi tẹ́ ara wa gbọ́ ṣẹ́ni gbọ́ mo kí gbogbo ẹni tí ẹ bá mi wo ètò yìí mo kí gbogbo ẹni tẹ́ bá mi pín ètò yìí ojú tẹ̀ ń wò mí náà ní fọ́ bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá mi gbọ́ kò ní di ọwọ́ tẹ́ ẹ bá mi gbé ètò tó fi lọ dáadáa ẹni fọ́nà náà gbọ́mọ sí o èmi ní mọ̀ wá bẹ́ẹ̀ náà sì ní ẹ̀yin náà ní mọ̀ dé bá láṣẹ Èdùmàrè ẹ ti mọ́ gbàgbé ẹ bá mi subscribe to YouTube channel mi Ìbíyẹmí TV show ló kọ YouTube channel mi ṣẹ́ni gbọ́ yóò túbà yóò túṣẹ fún wa láṣẹ Èdùmàrè orílẹ̀-èdè Yorùbá ní kíákíá